Tìmílẹ́yìn kú, admission má dé lẹ́yìn ìgbà tó kù, ògo díẹ̀ mi pin. Bí èèyàn bá jorí ahun, ọkàn irúfẹ́ ẹni bẹ́ẹ̀ á rọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ni. Ọmọ ọdún 19 ó gbóògùn jẹ nítorí pé kò ṣe dáadáa nínú ìdánwò jáàmbù. Ó ń pòkàkà kú lọ́wọ́. Ilé ẹ̀kọ́ gíga tó fẹ́ lọ, ìyẹn ilé ẹ̀kọ́ fásitì, wọ́n mà láwọn ti fún ládmission kó wá darapọ̀ máwọn. Jákèjádò àgbáyé àti lórílẹ̀‐èdè yìí, ẹ̀kọ́ jẹ́ ohun tí gbogbo wa ń pọ́n gẹ̀gẹ̀. Ṣùgbọ́n bóyá àkókò ti wá tó báyìí ká bira wa léèrè pé ẹ̀kọ́ tí ò lálàáfíà tí ò jẹ́ kọ́mọdé ríra gẹ́gẹ́ bí ẹni tó lè láṣeyọrí láìkọ́ ẹ̀kọ́ ìwé, ṣé ẹ̀kọ́ nìyẹn ṣá? Tìmílẹ́yìn Faith Ọpẹ́ṣùsì ó kú látàrí pé UTME score kéré, ṣùgbọ́n lẹ́yìn tó ti fi ẹ̀mí ara ẹ̀ ṣòfò báwọn kan ti kọ́, lẹ́yìn tó ti pàdánù ẹ̀mí ẹ̀ tó sọ àwọn òbí ẹ̀ di aláìlọ́mọ. Báwọn òbí ẹ̀ bá tiẹ̀ lọ́mọ míì òun kọ́, ọmọ tá a ti ń re díẹ̀díẹ̀ tó pọ́mọ ọdún 19 tó dẹ̀ sọ ẹ̀mí ara ẹ̀ nù bẹ́ẹ̀ yẹn. Ó mà ra admission yìí, kí ló dé gan-an? Kí ni àjọ jáàmbù ṣe? Kí ni àwọn òbí àtàlákòóso káàkiri ẹ̀ka gbogbo kí ló ń sọ? Tìmílẹ́yìn ọmọ ọdún 19, àwọn kan ní 16. Ẹ mọ̀ pé ijó eré bá kú oríṣiríṣi ọ̀bẹ la máa rí, àti 19 àti 16 kò ṣàìpọ̀ ọmọ 20 ọdún. Ó kú onílé, ó lọ sí BT Center tó pín sí. Ó lọ kọ ìdánwò jáàmbù, ó gba 193 nínú 400. Ìrònú sórí ọmọdé ẹ̀kodò, ó rò pé gbogbo ẹ̀ ti pin. Ó lọ ro oògùn, ó gbóògùn jẹ, ẹlẹ́ran bá tú. Tìmílẹ́yìn kú o, kò mà ìpẹ́ lẹ́yìn tó kú táwọn òbí ẹ̀ ń pariwo dìgbàdìgbàdìgbà. Wọ́n rá admission text tó gbà lórí fóònù ẹ̀ pé yunifásitì tó fẹ́ lọ yẹn o, wọ́n ti ní kó wá. Àjọ jáàmbù sọ pé àwọn akẹ́kọ̀ọ́ 1.94 million ló kọ jáàmbù. 76% nínú wọn ní ó gbà tó 200. Ọ̀pọ̀ wọn kúrò nílé láàárọ̀ kùtù, ìdájí lẹ́lòmíì ti kúrò nílé, bẹ́ẹ̀ kò rí CBT exam ikọ̀ títí dago 4 ìrọ̀lẹ́. Ó ti rí àwọn akẹ́kọ̀ọ́, kọ̀ǹpútà tí wọ́n fi ń ṣẹ̀sáàmù láwọn ibì kan gan tún ń ṣe ségesège, iná mọ̀nàmọ́ná tún ń ṣe mọ̀nàmọ́ná. Ọmọ kan kú Kánò lẹ́yìn tó parí CBT, ọ̀pọ̀ ló dákú. Àwọn ọmọ kan jẹ́ lọ́hùn nípè lójú pópó márosẹ̀ Ọ̀yọ́ torí pé wọ́n lọ kọ̀dánwò jáàmbù. Ìgbà táriwo pọ̀ gidi lórí ẹ̀rọ ayélujára, àwọn òbí kan tún fárígá, wọ́n ṣe ìwọ́de lọ sí ọ́fíìsì àjọ jáàmbù tó wà káàkiri agbègbè wọn. Àjọ jáàmbù gbà láti ṣe àtúnwò àwọn èsì ìdánwò yìí, ó kọ̀wé pé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ láti wá ṣe àtúnwò. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀, ọ̀gá àgbà pátá ní àjọ jáàmbù, ọ̀jọ̀gbọ́n Isiaq Olóyèdé gbà pé lóòótọ́ làṣìṣe wà. Wọ́n sọ pé technical glitch ni, léyìí tó ń túmọ̀ sí pé àwọn ẹ̀rọ wọn àti irinṣẹ́ wọn ń ṣe ṣẹ́kíṣẹ́. Kódà àwọn akẹ́kọ̀ọ́ kan wà tí wọ́n ṣe ìdánwò jáàmbù, ṣùgbọ́n tí ẹ̀rọ irinṣẹ́ jáàmbù sọ pé àwọn ò rí àwọn akẹ́kọ̀ọ́ yìí o, absent ló wà. Ọ̀jọ̀gbọ́n Olóyèdé ń sunkún lórí tẹlifíṣàn, ó ń bẹ̀bẹ̀ fún ìdáríjì, ṣùgbọ́n ṣẹ́kún ni àbájáde àṣìṣe tó kó ọ̀pọ̀ ọmọ orílẹ̀-èdè yìí sínú làásìgbò ni. Ṣé àwọn ọmọ tí wọ́n ti kú, ṣé ẹkún lè jí wọn dìde ni? Ṣé gbogbo wàhálà àti ìdààmú ìrìn àjò táwọn akẹ́kọ̀ọ́ pẹ̀lú àwọn òbí wọn kó sí, ṣé ẹkún ló fẹ́ fi òpin sí i ni? Bẹ́ẹ̀ kẹ̀, alákòóso fún ẹ̀ka ètò ẹ̀kọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà, dókítà Túnjí Aláùsá sọ pé àwọn akẹ́kọ̀ọ́ ni wọn ò ṣe àṣeyege o nítorí àwọn ìlànà tí àwọn ti gbé kalẹ̀ kí àwọn akẹ́kọ̀ọ́ má bàa lè ṣe màgòmágó lásìkò ìdánwò, ìyẹn anti-cheating mechanism. Ní báyìí ta la wá fẹ́ gbàgbọ́ o. Ṣé JAMB registrar tó ń sunkún ni? Àbí mínísítà fétò ẹ̀kọ́ tó sọ pé anti-cheating mechanism ló ṣokùnfà bí àwọn akẹ́kọ̀ọ́ ṣe fìdí rẹmi? Àwọn akẹ́kọ̀ọ́ tó kùnà nínú ìdánwò JAMB yìí ṣe ń torí anti-cheating mechanism ni? Àbí torí sísítẹ̀mù JAMB tó dàrú? Àwọn kan lẹ́ka ètò ẹ̀kọ́ tún béèrè pé kí ló dé tó fi jẹ́ pé tí àwọn akẹ́kọ̀ọ́ bá parí ìdánwò wọn tí wọ́n bá tẹ submit lórí kọ̀ǹpútà, wọn ò kí ń lè rí ohun tí wọ́n gbà lẹ́sẹ̀kẹsẹ̀ kó dẹ̀ máa fún wọn ní ìdáhùn àwọn ìbéèrè tí wọ́n ṣì. Lápá ọ̀dọ̀ àwọn òbí àti alágbàtọ́,
ọ̀pọ̀ wọn ń sọ pé akẹ́kọ̀ọ́ míì ni ò kàwé o, fóònù àti social media ló ń bá kiri, ṣùgbọ́n àwọn akẹ́kọ̀ọ́ míì ń yọjú sí therapist o torí PTSD. Àwọn ọmọdé míì ti ń fi kékeré ní depression àti anxiety. Bẹ́ẹ̀ ni, òbí mélòó, alágbàtọ́ mélòó ló ń gbàlàyé ọ̀rọ̀ lẹ́nu ọmọ bí wọn ò bá ṣàṣeyege nínú ìdánwò níléèwé wọn. Ẹ̀yin òbí àti alágbàtọ́, ẹ gbìyànjú kẹ́ ẹ máa gbá àwọn ọmọ yín yé. Ọ̀tọ̀ láyé kọ́mọ kẹ́kọ̀ọ́ yege, ọ̀tọ̀ láyé kọ́mọ mọ̀ pé bẹ́ṣin bá dá ni a máa ń tún gùn ni. Ìbànújẹ́ ti kọlu gbogbo agbègbè, ìbànújẹ́ ti sorí àwọn àgbà kodò. Àwọn ọ̀dọ́ àti màjèsín gan ń fojú wọn sunkún akẹgbẹ́ wọn tó kú. Àwọn èèyàn ń kọ̀wé lọ sọ́dọ̀ ìjọba pé kí wọ́n yọ ọ̀jọ̀gbọ́n Olóyèdé kúrò lóyè gẹ́gẹ́ bí rẹ́dísírà àjọ JAMB. Hashtag ń lọ lórí ayélujára, Justice for Tìmílẹ́yìn, enough is enough. Kí lohun tó yẹ kó ṣẹlẹ̀ báyìí? Ṣé kí wọ́n ṣe àtúnfò àjọ JAMB ni? Àbí kíjọba gbájúmọ́ ìpèsè àwọn iléeṣẹ́ tí ó máa gbọ́rọ̀ tó ní ṣe pẹ̀lú ìrònú ọpọlọ, ìyẹn mental health houses, láti lè ran àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn òbí lọ́wọ́. Ẹ̀kọ́ jó wọn láyọ̀ o, ohun tó dáa lẹ̀kọ́ tó yè kooro. Ẹ jẹ́ ká dájọ́ JAMB padà síbi tó yẹ kó wà. Ẹ jẹ́ á fi owó, ìfẹ́ àti ìfarabalẹ̀ gbọ́mọ ẹni yé ká fi tọ́jú àwọn ọmọ wa. Kíkú Tìmílẹ́yìn jẹ́ ìrántí fún gbogbo àwọn tọ́rọ̀ kàn lẹ́ka gbogbo. Àjọ JAMB, ẹ láwọn kan á lọ tún ẹ̀sáàmù kọ àbí? Ẹni ìdá 20 nínú 20% làwọn sẹ́ńtà yín tí technical glitch ti ṣẹlẹ̀ àbí? Ẹ wá fẹ́ ẹ̀sáàmù síjọ́ kẹta káwọn ọmọ wa ṣe é. Ṣé bẹ́ẹ̀ lọ ṣe ń ṣe ṣá? Àbí kú ọmọ yìí ò tó ẹ̀kọ́ fún yín ni? Àbẹ̀wò lẹkún tẹ̀ ń sùn lórí tẹlifíṣàn? Bẹ́ẹ̀ bá rò lọ bẹ́ẹ̀ bá rò bọ̀. Kẹ́ ẹ rántí pé lọ́jọ́ kan bìnìbìnì á béèrè lọ́wọ́ gbogbo wa. Ẹ bá wa láìkì, ẹ kọ́mẹ̀ntì, ẹ share fídíò yìí, kẹ́ ẹ subscribe síkànnì Yorùbá Gidi TV. Àwa láàmú àwọ̀ ẹ̀yìn láò máa bá o. Dámilọ́lá Ayépọ́lá Ọlọ́runṣẹ̀yẹ lórúkọ mi. Ó dìgbà kan náà. Èwe ń jẹ́, egbò ń jẹ́, ìṣẹ̀ṣẹ̀ ń bẹ síbẹ̀ gidigidi. Ìwé ń jẹ́, egbò ń jẹ́, àwọn tọ́lọ́run fi ránṣẹ́ wá síbẹ̀. Lóòótọ́ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tọ́lọ́run ọba ni. Ẹ wá wá àwọn tọ́lọ́run fi àṣírí ewé àtegbò lé lọ́wọ́. OEA Herbs and Shrub Spices ni wọ́n ń jẹ́. Ilé-iṣẹ́ tó fìlànà ìgbàlódé ṣàgbékalẹ̀ ògùn ìbílẹ̀ tí yóò dùn lò fún gbogbo èèyàn láti ṣètọ́jú onírúurú àìsàn àtàrùn tí ń bá ní jàlágò ara. Ọ̀gọ̀rọ̀ èèyàn tó ń sunkún dọ́dọ̀ wọn ló ń rẹ́rìn ayọ̀ dúpẹ́ báyìí o. OEA Herbs and Shrub Spices ni yóò fi wí àtegbò ṣètọ́jú àìsàn jẹjẹrẹ tá a mọ̀ sí cancer, ìtọ̀ ṣúgà, diabetes, hepatitis, àìsàn ẹ̀jẹ̀ ríru tá a mọ̀ sí hypertension, àìsàn rọpárọsẹ̀ tí ń dáni gúnlẹ̀ tá a mọ̀ sí stroke. Obìnrin tí ń sunkún lórí àìrọ́mọbí, lójú ẹnu ọ̀rọ̀ rẹ̀ ti dayọ̀. Tó bá ti délé iṣẹ́ wa, ọmọkùnrin tàtọ̀ rẹ̀ ti lẹ̀, tí ò lè dọmọ. Ìwọ lọmọkùnrin tó lè tàtẹ̀kọlẹ̀ múnú olólùfẹ́ rẹ̀ dùn. OEA Herbs and Shrub Spices olú ilé iṣẹ́ wa wà ní Ìjẹ̀bú-Òde ìpínlẹ̀ Ògùn, látúwà káàkiri àwọn orílẹ̀-èdè míì lágbàáyé. Ẹ máa pe 09150491169. OEA Herbs and Shrub Spices. Ọlọ́run ló ń fún wa ṣe. 100,000 subscribers. Ẹ ṣeun ni o. Ẹ̀yin fámìlì wa lórí YouTube. Ẹ ṣe appreciation. Yeah man. Bí irúgbìn ṣe ń dàgbà, Ọlọ́run ni ẹ jẹ́ kí dádì mú mi ẹ ṣeun tẹ́yìn ń bomi rin. Ẹ̀yin fáǹsì mi ẹ ṣe o. Yorùbá Gidi ń dàgbà o. Ọlọ́run ni ẹ jẹ́ kí ọgbọ́n rí wa kọ́. Ọlọ́run mà ló ń dùn. Mo dúpẹ́ ṣeun ṣeun o. Brothers sisters ẹ ṣeun. Daddy and mommy ẹ ṣeun. Ẹ̀yin onígbọ̀wọ́ wa, ẹ̀yin lẹ ń bomi rin wá. 100K subscribers, thank you, ẹ ṣeun. Lórí Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more, àwa mọ̀mọ́ more, àwa mọ̀mọ́ more o. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Ẹ̀yin ṣàlẹ̀ rí wa wò tẹ́ ń like, ẹ tún comment, ẹ ṣe tẹ̀ ń bá wa pín ká. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Láti 2022 tá ti ń bá bọ̀ ó tọpẹ́tọpẹ́. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Ẹ̀yin ṣàlẹ̀ yẹn
igi kan ò lè dágbó ṣe. láyé igi kan ò lè dágbó ṣe. rárá bá ò bá rẹ́ni fẹ̀yìntì bí ọ̀lẹ làárí ènìyàn láṣọ tiwa tọ́lọ́run ló fún wa. ènìyàn bó ní lára jaṣọ lọ. Yorùbá Gidi TV ń dúpẹ́. ẹ ṣé gan. Thank you. ẹ ṣé púpọ̀ o. ẹ ṣé gan. gbogbo ọmọ Yorùbá. ẹ mà ṣe ń wá. ẹ ṣé gan. 100,000 subscriber o. ẹ ṣé gan. 100,000 ẹ̀yin lẹ́gbẹ́ wá débẹ̀. ẹ ṣé gan. ẹ ṣé gan. ẹ̀yin olùfẹ́ wa kárí ayé o. ẹ ṣé gan. ẹ̀yin lẹ́gbẹ́ wá débẹ̀. ẹ ṣé gan. ibi adé lòdì ẹ̀yin ni. ẹ ṣé gan. ẹ̀yin onígbọ̀wọ́ wa. ẹ ṣé gan. ẹ̀yin supporters àdúpẹ́dúpẹ́. ẹ ṣé gan. gbogbo family ẹ ṣé o. ẹ ṣé gan. ẹ ṣé ẹ̀yin onígbọ̀wọ́ wa. ẹ ṣé gan. Yorùbá Gidi ń dúpẹ́ sẹ́. ẹ ṣé gan. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Ẹ fojú yín ló ń jẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n, níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. Ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́, àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo, nígbàkigbà. Ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí, subscribe tẹ subscribe sí. Yorùbá